iṣẹ́ òní. Ìrìnlẹ́kùnrin ló ẹ̀ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Jídé Mórúnfólú ni oníròyìn ẹgbọ́ ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ṣetán láti gbé ìgbésẹ̀ pàtàkì fún ríró àkóyawọ́ ojúṣe àti ètò ìjọba lọ́nà ìgbàlódé ní iléeṣẹ́ ìjọba pẹ̀lú ṣíṣí pèpele ìgbàlódé mẹ́ta. Director General Bureau of the Public Service Reforms, adarí àgbà ṣíṣe àtúnṣe ilé-iṣẹ́ ìjọba Dókítà Dasuki Arabi sísọ lójú eégún nígbà tí ó ń fi tó àwọn oníròyìn létí ní Àbújá síwájú ìfilọ́lẹ̀ àwọn pèpele náà èyí tí ó wáyé ní ọjọ́ 14 oṣù keje ọdún 2026. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì nígbà tí wọ́n ti buwọ́lu dídi òfin àbá National Identity Management Commission Act 2026 bí yóò ṣe wá di fífi sójú ìṣe àti kí ló bá dé káàkiri ìjọba lẹ́lẹ́kajẹ̀ka ló jẹ́ àfojúsùn. National Identity Management Commission ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ètò ìṣúná àti ètò ìdàgbàsókè orílẹ̀-èdè àti ọ́fíìsì olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ìjọba àpapọ̀ ti kéde ètò láti kó ìṣíkẹrin àwọn ọmọ Nàìjíríà kúrò ní ìlú South Africa. Àtẹ̀jáde láti iléeṣẹ́ nípa ọ̀rọ̀ òkèèrè fi hàn wípé ọkọ̀ bàálù Air Peace yóò fi ìlú Èkó sílẹ̀ lọ́la ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ keje oṣù keje ọdún 2026 lọ sí Johannesburg ní agogo 12 òru. Tí ìrètí wà wípé ọkọ̀ bàálù náà yóò kó àwọn olùpadàdé tí iye wọn jẹ́ 420 tí yóò sì gbéra kúrò ní Johannesburg lọ sí ìlú Èkó ní agogo 12 òru. Ọkọ̀ bàálù náà yóò balẹ̀ bàgẹ́ ní ibùdókọ̀ bàálù ti Murtala Muhammed International ní ìlú Èkó ní agogo 5 òwúrọ̀ ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026. Mínísítà fún epo rọ̀bì lábẹ́lé Ẹnikin Lòpóbìrì ti pé ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣe àgbéyẹ̀wò bí ó ṣe ń lọ ní ẹ̀ka epo rọ̀bì àti ìdí rẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé ìrọ̀rùn ti wà lórí dídínkù iye epo rọ̀bì lọ́jà àgbáyé, ṣùgbọ́n iye tí wọ́n ń ta epo ní Nàìjíríà sì gbówó lórí gọbọi. Ìpàdé dá fùrùgbàgbò lórí iye títa epo lọ́nà tí ó gbà rọrùn àti kó ìtura bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ọmọyẹlé Sowore ti bẹ̀rẹ̀ láti kojú ilé-ẹjọ́ fún ẹ̀sùn dídúnkùkùlájà mọ́ni lórí ayélujára tí àwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ fi kàn án. Oníròyìn wa ní ẹ̀ka ètò ìdájọ́ Austin Ayebe jábọ̀ wípé Sowore pé amòfin Dèjì Adéyanjú gẹ́gẹ́ bí ẹlẹ́rìí rẹ̀ àkọ́kọ́. Ilé-ẹjọ́ májísírèètì tí ó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ láti fi àwọn afurasí 3 tí wọ́n fi ẹ̀sùn lílọ́wọ́ nínú pípa olùfẹ̀yìntì oníròyìn Kìítán Oyèṣíkù àti ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ Pẹ̀lúmi Adétáyọ̀ sí akoto ọba fún 60 ọjọ́. Adájọ́ àgbà májísírèètì Olúbùnmi Odúbánjọ pàṣẹ láti fi àwọn afurasí náà sí àtìmọ́lé àwọn tí ó ń tọ́jú àwọn ẹlẹ́wọ̀n títí tí àwọn tí ó wà ní gbọnú ètò ìdájọ́ yóò fi sọ ibi tí wọ́n dá ọ̀rúnlá sípa nípa ẹjọ́ náà sí. Ẹ gbọ́ láti ẹnu Yẹmí Dálẹ́mọ̀ síwájú sí i. Níbi ìgbẹ́jọ́ náà ni àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú ẹ̀bẹ̀ kan wá síwájú ilé-ẹjọ́ níbi tí wọ́n ti ní kí ilé-ẹjọ́ fi àwọn afurasí 3 yìí tí wọ́n rọ́wọ́ tó nípa ti ikú tó pa gbajúgbajà ògbóhùnsí afẹ́fẹ́ ní Kìítán Oyèṣíkù àti aṣọ́lé rẹ̀ ní ìlú Abẹ́òkúta. Àwọn afurasí yìí ní ọwọ́ ọlọ́pàá tó nígbà tí wọ́n ṣe ìwádìí fínífíní níbi tí ọwọ́ ti tó ẹni ọdún 22 tí ó jẹ́ afurasí àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà àti àwọn 2 tí gbàgbọ́ wà wípé wọ́n jọ ṣiṣẹ́ ibi náà. Nígbà tí ó ń gbé ẹ̀bẹ̀ náà kalẹ̀ níwájú adájọ́ májísírèètì náà,
olùpẹ̀jọ́ tí ṣe ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ló ṣàlàyé fún ilé-ẹjọ́ ìdí tí wọ́n fi ń bẹ̀bẹ̀ láti fi àwọn afurasí ọ̀hún sí àhámọ́ títí di ìgbà tí wọn yóò parí ìwádìí àti ìgbà tí ọ̀gá tó wà lẹ́ka ètò ìgbẹ́jọ́ nípínlẹ̀ Ògùn yóò fi gbé àmọ̀ràn kalẹ̀ lórí ọ̀rọ̀ náà. Wọ́n á rọ ilé-ẹjọ́ láti jọ̀wọ́ jàre ọwọ́ sí ẹ̀bẹ̀ ọ̀hún. Lẹ́yìn èyí ni onídàájọ́ májísírèètì Olúbùnmi Òdùbánjọ wá fi òǹtẹ̀ lù pé kí àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà lọ wà ní àhámọ́ ọgbà ìtúnwà ẹ̀dá ṣe tìlú Abẹ́òkúta fún odidi 60 ọjọ́ títí di ìgbà tí àbá yóò fi wá lórí ìgbésẹ̀ tó kàn. Alukoro àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ló ṣàlàyé pé àwọn ọlọ́pàá mú ẹ̀bẹ̀ náà wá sílé ẹjọ́ látàrí pé wọ́n fẹ́ kí ilé ẹjọ́ fi àwọn afurasí náà sí ọgbà àtúnṣe títí dìgbà tí ìjọba yóò gbé ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ náà. Lára àwọn mọ̀lẹ́bí olóògbé tó wà nílé ẹjọ́ ni wọ́n ní ìgbàgbọ́ pé ìdájọ́ òdodo yóò wáyé lórí ẹ̀sùn náà. Ilé ẹjọ́ wá sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2026. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. ènìyàn wọ́n ti ní ìpéjú ní àlàáfíà ìwọ̀n bá ròyìn ta ní fún yín lò nínú ọ̀nù eré gbogbo di ọ̀la lọ́lọ́lá àwòrán bí kó tó dìgbà náà ká sùn re o ó dàárọ̀.